láàrin ọ̀tá láàrin àwọn ẹlẹ́gàn ní àárín lójoojúmọ́ ṣùgbọ́n Jésù kò jẹ́ ká ṣubú ó ń gbé wa lékè ayé tìrẹ ní gbogbo ọlá tìrẹ ní gbogbo ògo ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ nítorí pé ìwọ ni Ọlọ́run ìwọ lọba tó ń ràn wá lọ́wọ́ ìwọ lọba tó ń tì wá lẹ́yìn ìwọ lọba tó ń ṣamọ̀nà wa ipá tó ń borí ipá agbára tó ju agbára lọ a tún dúpẹ́ lọ́wọ́ rẹ o oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí nítorí pé àánú rẹ̀ wà títí lódodo dájúdájú ẹ̀yà ṣáà ń dúpẹ́ adúpẹ́ ẹ̀mí adúpẹ́ ojú rere adúpẹ́ ọlá Ọlọ́run adúpẹ́ ìbùkún Ọlọ́run adúpẹ́ ìdáǹdè Ọlọ́run adúpẹ́ àtìlẹ́yìn Ọlọ́run fún ojú rere rẹ̀ lórí wa nítorí pé Ọlọ́run ṣàwà pẹ̀lú wa ó ń tì wá lẹ́yìn a ò sí lọ́sítù ìka ènìyàn aláìmoore ènìyàn nípa ní mórí Ọlọ́run ọ̀gá ògo kọ́lọ́run ṣáà máa ṣe lórí báyìí a máa ní kí lọ́lọ́run ṣe gan kí lọ́lọ́run ṣe gan kí ni gan òun ní í sìn mí tíjọ látàárọ̀ ó dúpẹ́ pé ò sí lọ́sítù aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adéda ṣẹ̀dá adúpẹ́ o ìpẹ́ látòbórí ipá adúpẹ́ ìrànlọ́wọ́ aláìlẹ́ nìkan adúpẹ́ yàgbé yájú adúpẹ́ ọba tó tẹ̀ tó fún àwọn kérúbù lórí ọ̀fẹ́ láti pẹ́ ọdún kan sí lónìí àtúpẹ́ ọdún kan sí lónìí. All glory and adoration to the Lord Almighty, the King of Kings and the Lord of Lords. Bá a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá tí Ọlọ́run ń lò tẹ́ǹtọ́ bọ̀ ìṣúra yín gbé kéètò ìkó máa tẹ̀síwájú a ò rí àánú gbà a ò ní ṣubú ara a ò ní ṣubú ẹ̀mí ó fẹ́ mi. bàbá àjọ ipò ọmọ níjọ́ tí ò sí nǹkan kan níjọ́ tó bá tún wà náà ṣáà máa rántí wípé bá a bá wà láyé bá a bá sì kú tí Olúwa làwa ń ṣe èyí mo fi ń kí wa káàbọ̀ wípé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lọ́sẹ̀ yìí mo sì fi àsìkò yìí kí bàbá àjọ bàbá ọlọ́jọ́ bíi ọmọ ọjọ́ káàbọ̀ ẹ kú ọdún òní ẹ ṣọ̀pọ̀ ẹ láyé ẹ ṣe 100 ẹ ṣe 200 ẹ ṣe 500 ẹ ṣe 1000 kílódé fẹ́ kọ́ máa sámi síta gbangba ni kílódé. ẹ sì ẹ ṣiṣẹ́ àmì ló yẹ kẹ́ ẹ ṣe ẹ wò ó mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó fẹ́mi ọmọ màmá Ṣẹ̀gàndógó ọmọ ògo tuntun ẹ káàbọ̀ sórí ètò yìí. lórí Centenary náà la wà o CNS at 100 tí Ọlọ́run alààyè ti ń fún wa ní oore ọ̀fẹ́ a ti parí Orimolade evangelism work àwọn ètò mìíràn lọ́lọ́kan ọ̀jọ̀kan náà gẹ́gẹ́ bí CNS Unification Church of Nigeria ti là á kalẹ̀ ó máa máa tẹ̀lé bí àwọn ìṣòro seminar corporate social responsibilities Ankara Day àwọn obìnrin táwọn obìnrin fẹ́ péjọpọ̀ láti yọ̀ tí wọ́n fẹ́ ṣe àjọyọ̀ tí wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin gbogbo ẹ̀ náà ó máa tẹ̀lé lẹ́sọ̀ ètò Ohun Àwọn Kérúbù on FM tòní ara ọ̀tọ̀ ni o níbikíbi tẹ́ ẹ bá wà ohun tẹ́ ẹ ní ká mú wá láti jọjọ́ ìtakọ̀ tá àti ìmú wá òun la fẹ́ mú wá lónìí o òun la mú wá sórí ètò lónìí ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò tòní. My Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. We give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. Tiwa dayo wele. Cherub and Sarah. We are the light of the world. This is a sanctuary. Without and peace. Kerubu ẹyọ. Kerubu ẹyọ. Sẹ́ráfù yọ. Tiwa bọ́pẹ́. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí ayọ̀dẹ̀ o. Ẹ̀yẹ̀ra ọdún wo. Ẹ̀yẹ̀ra ọdún wo. Àwa Sẹ́ráfù tí o. Hallelujah, Hosanna. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. My Lord is great. My Lord is great.
ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń tẹ̀síwájú. ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. àkànṣe ìfihàn oríṣiríṣi àwòrán lórí ọgọ́rùn-ún ọdún ìjọ wa. ìfilọ́lẹ̀ àwọn nǹkan tó buyì kún àwùjọ àti àbẹ̀wò káàkiri àwọn àdúgbò láti nawọ́ ìfẹ́ sí wọn lórí ìlera pípé. ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn ọgọ́rùn-ún akọni sẹ́ráfù lọ́kùnrin àti lóbìnrin yálà tó wà láyé tàbí tó ti fi idà lélẹ̀ fún akitiyan wọn. àṣekágbá gbogbo àṣeyẹ ọgọ́rùn-ún ọdún yóò wáyé lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún yìí ní ibùjókòó àpapọ̀ ìjọ kérúbù àti sẹ́ráfù gbogbo àgbáyé tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ti Èkó sí Ìbàdàn ní ibùsọ̀ 40 nílùú Màbà ti ìpínlẹ̀ Ògùn. olùkéde ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ti ìjọ kérúbù àti sẹ́ráfù. Mama say Orimolade. Centenary. Ọmọ Capt. Emmanuel Abiodun. Centenary. All the young ones come, let's Let's celebrate. celebrate our centenary. Cherub and cherub, we are the light of the world. This is a centenary in our country. Ọlọ́run Mósè, Orimolade tí wọ́n lè ṣe. Ọlọ́run Capt. Abiodun Emmanuel, ẹ̀yin lẹ́fọ̀nà yẹ̀yí ọ̀wá o. La ṣe ń jó, làwa ṣe ń yọ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́ o. ètò àwọn Kérúbù on FM ló lọ lọ́wọ́lọ́wọ́ òun ni o. láti lè ṣe Sweet 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta òun lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí àti mú wá o àti mú wá o àti mú wá o ohun tẹ̀yìn kan ti ń pè wá sílé lórí láti jọ ọjọ́ yìí pé ẹ bá wa mú kinní yìí wá ẹ mú wá ẹ jẹ́ ká ṣàpérò lé lórí ẹ jẹ́ àjọ wò ó kí ló ń ṣẹlẹ̀ gan-an níbo ló ti wá ibo ló ti nǹkan ti rí wá kí ló ń wáyé kí ló ń happen gangan ẹ jẹ́ kájọ wò ó ẹ jẹ́ kájọ ṣàlàyé lórí ẹ òun làjọ ń gbé yẹ̀wò lórí ètò tòní báyìí lórí ọ̀rọ̀ Centenary náà la wà CNS at 100 kọ́lọ́m ní ṣàánú wa kó ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ kan ti ń já ròyìn yáṣẹ́ ò bá ń gbé kíní ẹ̀ wálẹ̀ díẹ̀ ọ̀rọ̀ kan ti ń já ròyìn láti bí àkókò díẹ̀ tó ti ń já ròyìn báyìí the founder and co-founder issue founder and co-founder kò sẹ́ni tí kò sẹ́ni tí ó mọ̀ wípé nínú gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìjọ Kérúbù àti Séráfù bàbá dé bí Ọlọ́run Orímọládé bàbá dé tọ̀hún Ọlọ́run Orímọdálé bàbá dé tọ̀hún Ọlọ́run Mósè Orímọládé tún wọn làṣájá gbọmọ káàdì ṣùgbọ́n orúkọ kan tún sú jáde màmá wa Capt. Abiodun Emmanuel gbogbo wọn náà ni akọni tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n sì ti fọ̀pá tì fún ìtẹ̀síwájú ìjọ Kérúbù ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù èyí tí gbogbo wa tabadẹ ń sọ bàbá Mósè Orímọládé à ń sọ nípa wòlíì àkọ́kọ́ nílẹ̀ aláwọ̀ dúdú the fourth prophet in Africa wòlíì àkọ́kọ́ nìyẹn nílẹ̀ aláwọ̀ dúdú kò sí wòlíì kan tó ti ṣíwájú ẹ̀ ẹni àkọ́kọ́ nìyẹn nílẹ̀ aláwọ̀ dúdú orúkọ kan wá jáde màmá wa Capt. Abiodun Emmanuel orúkọ yẹn a fẹ́ mọ̀ ó dẹ̀ ti wá lọ lórí social media ó ti wá pọ̀ gan lórí social media ó pọ̀ gan lórí social media tí nǹkan bá dẹ̀ ti bọ́ sórí social media ibo ni ò bá tí ì dé ṣé yẹn wá jẹ́ kò pé yẹn ò jẹ́ kọ̀rọ̀ mọ́ kì í ṣọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ bí nǹkan bá ti bọ́ sórí social media tó ti wà káàkiri ó ti bọ́ sí ọ̀rọ̀ ojú táyé àwọn ìbéèrè tó wá ń sọ nìyí pé ta ni bàbá Mósè Orímọládé tún la ṣe gan ta ni bàbá Mósè Orímọládé ta ni màmá Capt. Abiodun Emmanuel ìbáṣepọ̀ olúwa láàrin bàbá Mósè Orímọládé tí wọn là ṣe àti màmá wa Capt. Abiodun Emmanuel jẹ́ ká wo ìbáṣepọ̀ olúwa láàrin wọn àwọn ipa pàtàkì wo wá ní màmá Capt. Abiodun Emmanuel kó nínú ìtàn ìdásílẹ̀ ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù tá a fi wò wípé ó dá o tá a bá bọlá fún bàbá Mósè Orímọládé tí wọn là ṣe ajagunmọ́ káàdì o ẹ jẹ́ ká fọlá fún màmá wa Capt. Abiodun Emmanuel náà àwọn ipa wo ni màmá yìí kó àwọn ibo lọ́lọ́run ti lo màmá yìí tá a fi wò wípé ó yẹ ká bu ọlá fún torí ọ̀rọ̀ yìí ó ti ń jà rìnrìn gan ó ti ń jà rìnrìn gan ó ti ń jà rìnrìn gan àwọn àgbà nínú ẹ̀mí àwọn akọni nínú ẹ̀mí wọ́n sì ti pè gbà ohun àwọn Kérúbù ẹ̀nà kínní ń bẹ́ẹ̀ irú àwọn nǹkan tó yẹ kẹ́ máa mú wá fún wa lélẹ́yìn tó yẹ kájọ máa gbéwò lórí ètò yìí màmá wa bàbá wa Mósè Orímọládé tún làṣẹ ajagunmọ́ káàdì ẹni tí gbogbo àgbáyé gbàgbọ́
wípé látọwọ́ wọn lọ́lọ́run ti ṣe ìpìlẹ̀ ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù táwa ni bàbá Mose Orimolade tí wọ́n la ṣe gan-an tábà wọn sọ ipa pàtàkì wo ìbáṣepọ̀ wo ló wà láàrin bàbá Mose Orimolade tí wọ́n la ṣe àti màmá wa Captain Abiodun Emmanuel ìbáṣepọ̀ wo ló wà láàrin wọn àwọn ipa pàtàkì wo wà ní màmá Captain Abiodun Emmanuel kó nínú ìgbékalẹ̀ ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù tá a fi wò wípé ó yẹ ká máa bọ̀ lápáwọn náà ó máa ní ipa tí èèyàn kan kó ó máa ní ipa tí èèyàn kan kó mi kan ká tó lè wò wípé ó jẹ́ ká bọ́lá fún ẹnìyàn náà tó yẹ lẹ́nu tó yẹ kó bọ́lá fún lórí ètò tòní bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ members of the conference board the internal sacred order of the cherubim and seraphim tó ń wá bàbá wa nínú Olúwa senior superintendent apostle Michael Olúmúyìwá Adéyẹmí JP à ń retí ìpè wọn láti darapọ̀ mọ́ wa lórí ètò tòní hello lórí ètò àwọn kérúbù. mo rò pé kó máa béèrè question lọ́wọ́ wa. orúkọ yín ẹ dárúkọ yín fáwọn aráalé àwọn tó ń gbọ́ yín ẹ dárúkọ yín sà. ok orúkọ tèmi ni senior superintendent apostle Mo Adéyẹmí so orúkọ mi nìyẹn. láti jọ. láti the internal sacred order of the cherubim and seraphim. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. tàbá ń sọ nípa bàbá Mose Orimolade tí wọ́n la ṣe ta ni bàbá Mose Orimolade tí wọ́n la ṣe gan-an. bàbá wa Mose Orimolade jẹ́ àkàndá ẹ̀dá tí Ọlọ́run rán sí ayé láti wá dá ẹgbẹ́ mímọ́ kérúbù sẹ́ráfù sílẹ̀. láìsí àìní a lè máa tún ìtàn sọ. Kò sí ẹni tí ó máa jẹ́ onígbàgbọ́ ní ilẹ̀ Áfíríkà tàbí èèyàn dúdú níwọ̀n tó fi dé àwọn òyìnbó gan tí wọn ò mọ iṣẹ́ tí Ọlọ́run rán bàbá Mose Orimolade láti wá ṣe. Láti ìgbà bíbí ẹ̀ tí ó fi dàgbà tó fi bẹ̀rẹ̀ ìyèrè láti bí ọmọ ọdún 6 tó di bó káàkiri ilẹ̀ Haúsá wá sí ilẹ̀ Yorùbá ìdíòdíò sí ilẹ̀ Yorùbá ní. bàbá wa ẹ bá wa gbé ọ̀rọ̀ yẹn ní kíákíá torí àwọn ìbéèrè pọ̀ ńlẹ̀. kílẹ̀ rí. ẹ bá wa gbé àwọn ọ̀rọ̀ yẹn ní kíákíá torí àwọn ìbéèrè pọ̀ ńlẹ̀ bàbá. yá so èrò Ọlọ́run kàndá tó lọ́n dá ni tó dẹ̀ da ẹgbẹ́ ọmọ kérúbù sàmú sílẹ̀ ká sọ ṣókí bẹ́ẹ̀ yẹn. ẹ wá jẹ́ ká wá wò ó báwo ni orúkọ màmá wa Captain Abiodun Emmanuel báwo ló ṣe wọnú ìtàn ipa wo ni wọ́n kó àjọṣepọ̀ wo ló wà láàrin àwọn àti bàbá Mose Orimolade. màmá wa Abiodun jẹ́ ọ̀kan nínú àwọn ìkíní tí Ọlọ́run lo bàbá Orimolade fún nínú ìrìn àjò ẹ̀. Ìrìn àjò ló ti bẹ̀rẹ̀ láti 1827 no sorry 1879 bẹ̀rẹ̀ pé ó kọ́ wá sí kò ní around 1922 21 ṣé wọ́n invite padà wá sí 1924 ọ̀tọ̀ rẹ̀ ṣé èdè tó ń ṣe káàkiri gbogbo ayé iṣẹ́ ìwòsàn. Orimolade movement ó ti wà lórí ìkọ́ aládùúrà movement because ní ìgbà ẹni ìgbà kọ̀ọ̀kan tó rẹ̀ tó ń fomi ṣe ìwòsàn tó ń gbàdúrà tó dẹ̀ ń dojúkọ àwọn ẹlẹ́bìí burúkú táwọn àjẹ́ ń kígbe tí àwọn ọ̀ka ènìyàn tí iṣẹ́ àdúrà ń dún lára wọn gidi ìṣòro ilẹ̀ Áfíríkà. Màmá wa Abiodun jẹ́ kan náà àwọn tó rí orí ọ̀fẹ́ Orimolade gbà ní ìgbà iṣẹ́ ìṣẹ́ ti wà ọ̀pọ̀lọpọ̀ èrò ti wà pẹ̀lú bàbá Orimolade tó ń ṣe ìsìn wọn nírọ̀lẹ́ ẹ̀sẹ̀ big movement aládùúrà movement. Ṣùgbọ́n in 1925 June màmá wa Abiodun àbíbẹ̀ ó lọ nínú ẹ̀mí. wọ́n lọ nínú ẹ̀mí. ìrẹ́ òṣèlè rí. so ìgbà tó lọ nínú ẹ̀mí yẹn ní June 1925 ọ̀pọ̀lọpọ̀ wọn ya wèrè ni ọ̀pọ̀lọpọ̀ wọn sinwin ni
kó tó lọ ránṣẹ́ pé bàbá Orimolade wá ní bàbá dé bàbá ní kìí pé ya wèrè bí ẹ̀mí ni. ń pé ẹ̀mí ni. bàbá bẹ́ẹ̀ gbàdúrà fún tó dẹ̀ sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ẹlẹ́mìí àkọ́kọ́ tí ẹ̀mí lò ní inú ẹgbẹ́ mọ Kérúbù àti Séráfù. so ìgbà tí ẹ̀mí ẹ̀dẹ́ lò wọ́n tó ń sọ̀ kalẹ̀ ó di pé ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n ìlú ẹ̀rí wọ́n bẹ̀rẹ̀ sí tó darapọ̀ mọ́ iṣẹ́ ìrànṣẹ́ débi pé ilé ibi tó ń gbé tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀nkù wọn tí wọ́n ń gbé ní Sabo Court wọn ò lè gbé bẹ́ẹ̀ mọ́ bàbá láti mú ọmọ ra gẹ́gẹ́ bí ọmọ ṣe ọjọ́ sẹ́wọ̀n màmá wọ̀ 17 years ẹ̀ so bàbá mú ọmọ ra gẹ́gẹ́ bí ọmọ wọ́n dẹ̀ jọ wà pọ̀ ibi wọ́n ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn nìyẹn and wọ́n darapọ̀ movement yẹn ṣùgbọ́n in September 9, 1925 ní aago 9 ní àgọ́ ọ̀ṣọ̀fin wo ni bàbá pe ẹgbẹ́ ní Séráfù. ní bàbá pè ní Séráfù. kí lẹ rí. ní bàbá pè ní Séráfù. bàbá pè ní Séráfù bẹ́ẹ̀ ni bàbá pè ní Séráfù aago 9 àárọ̀ ní àgọ́ ọ̀ṣọ̀fin. That's why tí ẹ bá fẹ́ rí bóyá ìṣẹ̀lẹ̀ gangan ẹ tún ní tòmọ́tò program tó bá di aago 9 àárọ̀ gangan ní September 9, 1925 àwọn àgbààgbà ìtánà ó máa wà ní ibi tó ti sọ̀rọ̀ yẹn gangan nílé àfáà Muslim gbọ́dọ̀ tó lé lé yẹn àtàwọn ẹ̀wọ̀n dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n sì ń rẹ́kọ̀dì tí wọ́n sì wà ń bẹ̀ sọ́dọ̀ ẹ̀wọ̀n àsọ̀fẹ́ dọ̀là òbí pé àsọ̀tàn tó pẹ́ àwọn ọmọ àfáà yẹn sì wà níbẹ̀ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ mùsùlùmí ẹgbẹ́ ilé yẹn o sọ ẹlẹ́kọ̀ọ́ mọ́sùkù síbẹ̀ tóbi tó ti sọ lórúkọ gbọ̀ngàn pé Séráfù ni tó ní aago 9 ní September 9 ẹgbẹ́ bá lè pàdé ibẹ̀ àárín Èkó ni àwọn tó bá lè wá wọ́n sì máa ń àwọn pọ́pọ́lọ́ kò lè gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀sùn ẹ̀bùn wọn lórí àwọn àkànní wa kiri àtẹ̀kẹ̀ tí ẹ̀dùn máa rí so we are going to reenact that scenario so and October 9, 2025 exactly 9 years. bàbá wa nítorí àkókò ohun tí a kàn fẹ́ mọ̀ ni wípé ẹ ti ń jẹ́ kó yé wa wípé iṣẹ́ pàtàkì tí màmá kó nínú ìtàn màmá Captain Abiodun kó nínú ìtàn ni wípé àwọn ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú ẹ̀mí nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù ẹ ń jẹ́ kó yé wa wípé màmá Captain Abiodun Emmanuel ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú ẹ̀mí nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù àbí. bẹ́ẹ̀ni kò sí ìtàn tó dájú ni àwa sọ fún yín ṣùgbọ́n àwọn olówó wọnú ẹ̀mí but kó tó wọnú ẹ̀mí àwọn kan ti ń rí rẹ̀ àwọn kan ti ń lálàá àbí kò yé yín àwọn kan ti ń rí rẹ̀ àwọn kan ti ń lálàá àbí kò yé yín ṣùgbọ́n tó bá tó pé ti trans àbí kò yé yín ọ̀nà tó lọ́ fi bá èèyàn sọ̀rọ̀ pọ̀ àbí kò yé yín bàbá Orímọládé ò ní ìdí ìran kò ní ìdí àlá. Let me tell you some things about point. Bí just recently about 3 months ago ìyàwó mẹ́tò Bọ́ládúró àwọn ọ̀dà pọ̀ ọmọ kàrẹ́ ni wọ́n bàbá kan wá give testimony ń bẹ̀ bàbá yẹn almost about 100 years. Ó ní ọlọ́pàá ni òun tẹ́lẹ̀ nínú Èkó. Ó ní òun wá lọ kí lè wọlé Mọ́ládé onígbà kan tó dé àkíyèsí tí òun mú ó ti sá lọ fún òun lọ́wọ́. ó lọ́wọ́ padà wọ́n lọ́wọ́ lé pé bàbá àkíyèsí tó òun mú tó wà lẹ́yìn kántà nínú Èkó náà ní o nígbà Èkó náà kó sá lọ bàbá ní ó ti sá lọ ó ní wà lé pé kí wọ́n wọlé pé ibi tó wà bá sọ pé ibi tó wà lórí kó máa padà kó padà sí ibi tó wà ní sílẹ̀ kó máa padà wá bà. ẹgbẹ́ yìí padà wá bà. So ẹni tí ó ń dá tí ò níyàwó tí ò bímọ tí ò ṣe ní ẹni tó wọ ẹgbẹ́ àti ìṣẹ́ lọ́bẹ̀rẹ̀ bú àwọn òṣìṣẹ́ tó bá jíṣẹ́ tó bá lásìkò tó fẹ́ kọ́ padà tó bá wọn lọ á kojú sí òrùn ní àgbàdo àwọn ọ̀dẹ̀ bọ̀ lé nìyẹn ẹ lọ bèrè ẹ lọ bèrè sórí ìṣẹ̀lá fọ́lọ́nṣọ́ tó bá tó wá bẹ̀ síbẹ̀ kan bàbá wa tí bàbá wa ìṣẹ̀lá fọ́lọ́nṣọ́ bàbá wa tí ẹ̀ ń kó tó wà ní kó padà ó pè mí kó máa bọ̀ lé ní láìsí fóònù ó dà bàbá wa. tó ṣe tí òkú tí ọba lóyìnbó tó ṣàìsàn tó lè wà bá ìjọba lóyìnbó ṣàìsàn nígbà náà tí gómìnà jẹ́nà Nàìjíríà tó wà fún báyìí pé gbádà ìṣẹ̀lẹ̀
àdúgbò yìí wọ́n ní kó máa gbé wá ní ọlọ́run ò ní láti lọ sọ́hùn ó dẹ̀ dúró dẹ̀ kọjú sí òkun bẹ̀ náà ó dẹ̀ gbàdúrà fún ara ẹ̀ dẹ̀ yá ó dẹ̀ sọ pé kó lọ gbèdá gbogbo ara ẹ̀ ti dá ìjọ kẹrin ẹ̀ ni wọ́n sẹ́ndì wáyé pé wọ́n sẹ́ndì £400 bàbá all these things are in book ọ̀nà kàwé lọ́mọ yá ti wà. ó dá bàbá wa bàbá ẹ jẹ́ ká mú ìbéèrè kan wá ní ṣókí kí ni ojú ìwòye yín lórí ọ̀rọ̀ founder àti co-founder kí ni ojú ìwòye yín ní ṣókí ká fi káàdì ọ̀rọ̀ yìí nílẹ̀ ní ṣókí. kí ni ojú ìwòye yín lórí ọ̀rọ̀ founder àti co-founder ní ṣókí ká fi káàdì ọ̀rọ̀ yìí nílẹ̀ ní ṣókí. ṣé mo nípa ọ̀rọ̀ ní founder ọ̀nà founder mo rò pé tẹ́ bá gbogbo àwọn òwe tí àwọn èèyàn kọ láti ìgbà tí kíni ṣẹlẹ̀ ẹ lọ wo archive Nàìjíríà go to National Library in Yaba then now also in Abuja ẹ lọ wo àwọn òwe yìí ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ co-founder ti jáde in fairness ni wípé by the time tí wọ́n fẹ́ consummate CNS Indication Church of Nigeria ó kúrò ní United Council of Aládùúrà nìkan òun ni wípé wọ́n rò pé nígbà tí wọ́n ń ṣe àwọn èèyàn màmá wa Abiodun society wọn ò bá wọn ṣe láti jọ yìí tí wọ́n gbé kí ọ̀rọ̀ ilé ìmúlẹ̀ gbogbo àwọn tá a pè ní mother church yẹn pé àwọn tá a dá sílẹ̀ kí dọ́gba tó kú ká kó gbogbo wọn ká kó wọn jọ ẹyọ kan àbí kò yẹ yín bẹ́ẹ̀ni pé ìgbà tó bá di ẹyọ kan ó ní gbogbo wa a tún lè jẹ́ ọ̀kan a tún lè máa bára wa sọ̀rọ̀ a tún lè jẹ́ wà ní ìṣọ̀kan tó irú ìṣọ̀kan tí àwọn bàbá wa fẹ́ ní ìgbà náà ó ní pé go and read Wikipedia yes go and read Wikipedia on bó ṣe introduce ẹ̀ so only Wikipedia was so specific pé màmá Abiodun ti pé tí wọ́n bá ti accept àwọn as a co-founder at the first olórí inú bí ẹ̀gbọ́n àwọn ìwọ̀n ṣe. I'm talking of 1985, 86 now. So I was still in school. I was doing my A-levels. Right? So what I'm saying is that, but we are talking of books so you can rely on. Apart from that, I don't want to rely on what I'm saying. My own father, Adeyemi, Ebenezer Model Parish, because we have a relation in Lawrence, so it was there, one day, right? But I read was to me, they could be tied back. So, Mama, so agree, accept and was co-founder, which was an issue that initially raised in 1929 and rejected. People won't need that one shit. But Baba one now, Baba involved in the casting of the game as well. I'm Barawadu. Tàbí máa dùn lọ ní èdè nígbà tó máa lójó wà lójó ẹgbẹ́ tó bá sílẹ̀ nígbà náà àwọn nìkan tó wà láyé nígbà náà bẹ́ẹ̀ ni ọmọ ní ayé àbẹ̀wò ara nínú àwọn àgbàgbà tí bàbá wa kó jọ 70 leaders we have 45 ọkùnrin 45 obìnrin 25 màmá náà fi ṣe lórí ti àwọn obìnrin màmá náà fi ṣe lórí tàwọn obìnrin captain àwọn obìnrin 25 yẹn náà fi ṣe lórí wọn tó oníríkà bàbá wa ń gbà yẹn àtúntò yìí wọ́n gbà láti fi wọ́n ṣe co-founder. Ẹlẹ́ ìjọpọ̀ ní kọ̀ọ̀kan àgbà nǹkan tí bàbá sọ ni màmá wa ṣáà lè wọ́n àbí kò yẹ yín. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn arí pé àgbà yẹn gbà tí wọ́n wà láyé ṣùgbọ́n nígbà tí màmá ó yẹ yín wẹ́ a sì ń bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti fẹ́ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdí bẹ́ẹ̀ ni pé nǹkan táwọn wa ṣe ń bàjẹ́ àbí láti ìyẹ̀wò because àwọn ìgbésẹ̀ bá ní ẹ̀sọ́ pé kí o ẹ̀jẹ̀ á gba kìíní yìí ló ń ṣe púpọ̀. ojú òpin yẹn ò jágara bàbá wa. tó pé nǹkan tá a fi compromise kìíní kí ABCDE lè ṣẹlẹ̀ ni. tó a wò pé for today ṣe ní àṣepẹ́rẹ́ káwọn ṣe ṣẹ̀dá àwárí kò ṣẹlẹ̀. wọ́n tẹ́ wá rí ni pé káwọn kan fẹ́ máa ṣe pamọ́ sẹ́yìn pé ní kò yẹ fún Orimolade. Ó dà. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ lọ́pàá yẹn we are look at again and we
ojú pé yẹn ò kò jágara ó fẹ́ mi ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀ ìyẹn ni wípé mo farabalẹ̀ gbọ́ dáadáa bí ìgbà téèyàn wà ní yàrá ìtàn màmá Captain Abiodun Emmanuel wọ́n kó ipa ìyẹn ni wípé àwọn ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú ẹ̀mí nínú ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù kọ́lọ́run alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́. àti wípé pàápàá wọ́n fẹ́ẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé màmá co-founder ọ̀rọ̀ yẹn ti ń múra wọn bọ̀. ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mú ẹ jẹ́ ká dókè lọ́hùn. My Lord is great. My Lord is great. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń tẹ̀síwájú. Ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. Àkànṣe ìfihàn oríṣiríṣi àwòrán lórí ọgọ́rùn-ún ọdún ìjọ wa. Ìfilọ́lẹ̀ àwọn nǹkan tó buyì kún àwùjọ àti àbẹ̀wò káàkiri àwọn àdúgbò láti nawọ́ ìfẹ́ sí wọn lórí ìlera pípé. Ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn ọgọ́rùn-ún akọni sẹ́ráfù lọ́kùnrin àti lóbìnrin yálà tó wà láyé tàbí tó ti fi idà lélẹ̀ fún akitiyan wọn. Àṣekágbá gbogbo àṣeyẹ ọgọ́rùn-ún ọdún yóò wáyé lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún yìí ní ibùjókòó àpapọ̀ ìjọ kérúbù àti sẹ́ráfù gbogbo àgbáyé tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ti Èkó sí Ìbàdàn ní ibùsọ̀ 40 nílùú Màbà ti ìpínlẹ̀ Ògùn. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ti ìjọ kérúbù àti sẹ́ráfù. ọmọ ṣe Orimolade. Centenary. ọmọ Captain Emmanuel Abiodun wa. Centenary. all the young ones come let's celebrate. Centenary. My Lord is great. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn fàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salimasugbesan avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002 kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. ètò àwọn kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ òun ni o lórí ìkànnì sweet 107.1 FM olóòkè tèmídìrè nílùú Abẹ́òkúta ọ̀rọ̀ tó ń tà ń sọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò tòní òun ni ọ̀rọ̀ founder and co-founder ti ìjọ kérúbù àti sẹ́ráfù ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù èyí tó ti ń já ràn nílẹ̀ tipẹ́ bàbá wa Mọ́sù Orímọládé tún làṣọ ajagunmọ́ káàdì tí a gbàgbọ́ wípé àwọn ni Ọlọ́run fi ìpè àti iṣẹ́ ìránṣẹ́ ìjọ kérúbù àti sẹ́ráfù rán láti fìdí ẹ̀ múlẹ̀ báwo lorúkọ màmá ṣe súyọ màmá Captain Abiodun Emmanuel báwo lè ṣe súyọ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí bàbá wa Adéyẹmí bá wa sọ nísìnyí
wọ́n ti jẹ́ kó yé wa wípé màmá ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọnú ẹ̀mí nínú ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù ìyẹn tí pé màmá náà tún wà lára àwọn alábàáṣiṣẹ́ tó bá bàbá ṣiṣẹ́ nígbà tí wọ́n dá ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù sílẹ̀ tí wọ́n sì jẹ́ aṣíwájú fún àwọn obìnrin bí bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ member of the conference board ti internal secretary order of the cherubim and seraphim bàbá wa tí mò ń sọ̀rọ̀ nípa àwọn senior superintendent apostle Michael Olúmúyìwá Adéyẹmí JP tí wọ́n bá ní àǹfààní láti pè wọlé padà ó kù ìbéèrè kan péré ta nílò láti béèrè lọ́wọ́ wọn láàrin ìṣẹ́jú péréte fún ẹ̀yin tẹ́ wá ń gbé wa nílé tẹ́ fẹ́ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ní àǹfààní láti pè wọlé báyìí 0707 316 0403 0707 316 0403 0812 411 3677. Hello. 707. Hello. 316 04. Ẹ bá wa yí rédíò yẹn lọlẹ̀ díẹ̀. Hello. 081. Hello. Mo ti pè wọlé padà. Ẹ káàbọ̀ sórí ètò padà bàbá wa Adéyẹmí ẹ káàbọ̀ sórí ètò padà bàbá wa. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá ṣé ń gbọ́ mi kétékété. Mo ń gbọ́ yín báyìí. Iṣẹ́ ìwádìí nínú ìtàn fi yé wa wípé bàbá Mósè Orimolade tí wọ́n là ṣe ló fún màmá Capt. Abiodun Emmanuel. Wọ́n lè gbé kí ni o. Iṣẹ́ ìwádìí fi yé wa wípé bàbá wa Mósè Orimolade tí wọ́n là ṣe ló fún màmá Capt. Abiodun Emmanuel ní orí ọ̀fẹ́ wípé wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú àwọn tó gbàgbọ́ nínú ìpè àti iṣẹ́ ìrànṣẹ́ wọn. Ṣé tí. Ẹ má bínú mi ò gbọ́ yín dáadáa. Ṣé ìwádìí pé bàbá Mósè kí ni? Pé bàbá Mósè Orimolade tí wọ́n là ṣe ló fún màmá wa Capt. Abiodun Emmanuel ní orí ọ̀fẹ́ wípé wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú àwọn tí ó bá gbàgbọ́ nínú ìpè wọn. Ṣé ń gbọ́ mi dáadáa bàbá? Sọ́rí ìbéèrè yẹn dáa ṣùgbọ́n mi gbọ́ yín dáadáa. Iṣẹ́ ìwádìí nínú ìtàn ó fi yé wa wípé bàbá Mósè Orimolade tí wọ́n là ṣe ló fún màmá Capt. Abiodun Emmanuel ní orí ọ̀fẹ́ wípé wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú àwọn tó bá gbàgbọ́ nínú ìpè wọn. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi? À ń gbọ́ yín dáadáa. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi? Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín dáadáa. A gbọ́dọ̀ máa sọ ìtọ́jú bó ṣe yẹ lọ. Ó dà. Di pé ètò bá dáa ni kí á wò ń bẹ Ọlọ́run ní fi ẹ̀yìn tí ẹgbẹ́ mímọ́ ẹ̀ múlẹ̀. Àmín. Lẹ́tà tí bàbá Orímọládé kọ sí màmá wa Abiodun ní 1929 wípé tí àwọn nǹkan tó dìmú tó gbàgbọ́ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ló fẹ́ dìmú wípé ó lè tẹ̀síwájú. Lẹ́tà náà wà lọ́wọ́ tàwa o. So báyẹn bá ń sọ̀rọ̀ ní àbí kò yé yín wọ́n lè máa sọ wọ́n wí pé wọ́n sọ pé ṣùgbọ́n tí ẹni tó jẹ́ àgbà ìtánà tàbí tó jẹ́ executive or board member ìtánà bá ń sọ pàápàá nípa ọ̀rọ̀ yìí bí ìgbà tí ẹ bá sọ pé ẹni tó jẹ́ àgbà gidi ní praying band tó ń sọ̀rọ̀ ni. Praying band is an authority in the story and history of fearless. After Eternal, it's praying band. So lẹ́tà tí bàbá kọ sí màmá wa 1929 a ní lẹ́tà yẹn lọ́wọ́ o a ní ẹ̀dá yẹn lọ́wọ́ o so ṣùgbọ́n ó ní nǹkan tó fà á ó ní nǹkan tó fà á yẹn ó ní ìgbà tí àbàbá wa ní 1986 lọ sọ pé ẹ̀jẹ̀ á fojú fò dá pé tá a bá ní ká wo ọ̀tún tá a bá ní ká wo kinní ìjù ìṣọ̀kan tá à ń jẹ́ yìí a lè má rí so ẹni ká fojú fò nǹkan míì dá ṣùgbọ́n àwọn nǹkan míì tí a fojú fò dá yẹn mi mọ̀ bóyá mo lè pòwe kan bí báyìí ni kò yé mi ni. ẹ pa ní ṣókí. kí n pa ṣókí. bẹ́ẹ̀ ni. ó dà ó ṣe dúró bí òwe àwọn àgbààgbà ọ̀bọ̀rọ̀ kiri wọn á ṣe kí wọ́n sọ fún yín pé wọ́n á ní tá a bá ní ká gbé ní I'm talking of 1986 matter now. ó yẹ pé ẹni ká gbé wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ àrídi gbèsè Yorùbá máa ń sọ bẹ́ẹ̀ Yorùbá mọ̀ kán pòwe ní sọ fún yín nìyẹn o. kó lè jẹ́ arẹ́ náà lọ. ó yẹ pé tá a bá gbé ẹni ká gbé lọ́kọ ìyàwó kó rí abi kàfikálà sí àlè wà. tó bá tí wọ́n ń gbé ìwé lọ́kọ ìyàwó dáadáa kan àwọn adé pele kan
tí wéèrè náà bẹ̀rẹ̀ sí fẹ́ padà wà lálẹ́ kó fẹ́ òtítọ́kọ ìyàwó ṣé ẹ mọ̀ pé ó yà ti pè mí lọ́kọ ìyàwó tó náà fẹ́ di Mr. lóòótọ́ ọ̀rọ̀ àbí kí wọ́n sọ fún lóòótọ́ pé ẹni sùúrù o àbí kò yẹ yín ẹ̀sùn ibi tá a bá dé nìyẹn àmọ́ tó ṣẹlẹ̀ 1929 àwàdẹ́ ìlẹ́tà àmì lọ́wọ́ àwọn náà ní lọ́wọ́ Preman ní lọ́wọ́ àdúgbò yẹ yín ó yẹ wa dáadáa ẹ má jẹ́ aṣọ ju bẹ́ẹ̀ lọ ọlọ́run alàyè àánú wọn àwọn tá à ń sọ̀rọ̀ yìí àwọn akọni ẹ̀mí àwọn bàbá wa àwọn màmá wa òun ni à ń sọ. ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá ní ṣókí kẹ́ tó máa lọ láàrin ìṣẹ́jú méjì òun ni wípé ipa pàtàkì wo ni ìjọ the Internal Sacred Order of CNS ń kó fún ìtẹ̀síwájú àti ìṣọ̀kan gbogbo ìjọ Kérúbù àti Séráfù lápapọ̀ lórí Centenary tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. ṣe ẹgbẹ́ tó ti kiri yẹn dáadáa kí n lè gbọ́ dáadáa tó ti bá ti gbọ́ lórí WhatsApp yẹn pẹ́ gbọ́ lórí Facebook yìí á ti sọ́ọ̀bù yìí. ipa pàtàkì wo ni ìjọ the Internal Sacred Order of CNS ń kó fún ìṣọ̀kan gbogbo ìjọ Kérúbù àti Séráfù lápapọ̀ lórí Centenary tó ń lọ lọ́wọ́ yìí. ipa tí ìtọ́nà ń kó nínú kí nìyẹn ò ṣe é fẹ́ náà bí ní. fún ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ gbogbo ìjọ Kérúbù àti Séráfù. kí lẹ rí. fún ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ gbogbo ìjọ Kérúbù àti Séráfù. ipa tí ìtọ́nà kó kò sẹ́ni tó lè gbogbo wa la mọ̀ pé ìtọ́nà is #1 ní unification and ẹ lọ wádìí dáadáa pé certificate no be register unification ẹ lọ wádìí ẹ lọ wádìí ilẹ̀ màbá ẹ lọ wádìí ẹ lọ wádìí ẹni tó ń dáwó jù ní unification ẹ lọ wádìí jù kẹ́sìkò pé màmá Àjàyí wá tó lọ ń lò wọ́n màmá Àjàyí ṣe pé tànà náà ni màmá Àjàyí tànà màmá Àjàyí ìtànà ni màmá Àjàyí tó tó máa ń sọ̀rọ̀ ìtànà lọ́sọ̀rọ̀ ìyá Àjàyí tó lọ tànà náà ni so ẹ lọ wo ipa tí a kó lọ́tún lọ́sì nítara nítẹ̀lé nítara bàbá wa Ògúnkúnlé pẹ̀lú àwọn tó ṣíwájú egun tó máa gbà bàbá ládùúrà ìtànà Ògúnkúnlé àwọn ni wọ́n ṣíwájú gbogbo tó máa gbà ni a máa kó gbogbo wa jọ àbí kò yẹ yín àtọ̀tún àtòsí ó dá bàbá wa ẹ ṣe àwàjọ tán láti lè ṣe tá a máa ṣe. ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀. ìgbà títà náà kó bàbá kọ̀jẹ́ nàbà wà nìkan ní Séráfù àbí kò yẹ yín bọ́tẹ̀ ẹ lọ́wọ́ ní ìdáwó ní kó fáwọn èèyàn lẹ̀ ní kó wọ́n ṣiṣẹ́ ìta náà ò gbẹ̀yìn ẹ̀rọ rẹ́kọ̀dù communication wà ń bẹ̀ Michael o lè ní kó sẹ́ẹ̀dì ẹ̀sẹ̀ tó wà rí mo lè sẹ́ẹ̀dì ní ìsì ẹ̀. ó dá bàbá wa ó dá bàbá bàbá wa nítorí ọlá àkókò a ó tún pè yín wá sórí ètò yìí à ń gbọ́ yín dáadáa bàbá wa. tó bèrè lọ́wọ́ wọn tó ìta náà gbẹ̀gàn gbẹ̀yìn. ó dá. nínú gbogbo kí iṣẹ́ ká fara ṣiṣẹ́ ká ní sùúrù ká tó bó ṣiṣẹ́ kó rí ṣó lè rí ojú ẹ̀ máa gbọ̀ngàn fún ẹ̀ o Michael níṣẹ́jú mẹ́ta ọ̀rọ̀ kò sí wàhálà kò sí dààmú kankan òun níwájú Ọlọ́run àtìyàn. ó dáa. gbogbo tí mo rí yìí kò sí wàhálà o. ó dáa. nígbà táwọn bàbá wa Adéoyè bàbá Owólabí tí wọ́n dé Ìkàrẹ́ mo ṣe wọn gbódà Orímọládé sílẹ̀ wọn ò sọ nǹkan méjì bẹ́ẹ̀ lọ. ó dáa. nígbà táwọn bàbá wa bàbá láti àbájọ sàrẹ́kọ̀ gọ́vnà Èkó Sanwó-Olú adéwà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú òpó yẹn ó ṣe bákan bàbá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù yáṣẹ́ ò bá ń gbé kinní yẹn sókè díẹ̀ kí n dá tọ́mi láàrin ìṣẹ́jú díẹ̀ ìtàn bọ́mọdé bá kan yán nà àwọn àgbà á fìtàn balẹ̀ gàrà yáṣẹ́ ò bá ń gbé sókè díẹ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ lórí ètò Ohun Àwọn Kérúbù lónìí ẹ̀yin èèyàn wa tẹ̀ ń pè wá lẹ́yìn ètò ohun tẹ̀ ní ká mú wá òun la mú wá yẹn o ìyẹn ni wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nǹkan kì í síbẹ̀ ìyẹn ni pé kò sí ìlú kan
agbègbè kan ìpè kan iṣẹ́ ìránṣẹ́ kan àwọn ènìyàn kan tí wọn ò ní ìtàn tí ó gbé wọn ró láti ibi tí wọ́n ti ń bọ̀ dé ibi tí wọ́n dé ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wọn kọ́kọ́ lè mímọ̀ tó dá mi lójú ó fẹ́ mi ká ṣèfẹ́ olúwa bí àwọn ará ìgbàanì òun tó gbọ́ ti Mósè òun tó gbọ́ ti Èlíjà níwájú àwọn wòlíì Báálì yóò sì gbọ́ ti wá o kí a má jẹ́ kí ìtàn àbí ohunkóhun kan kó so wá lọ́wọ́ kọ́ láti di àlàáfíà àti ìṣọ̀kan tó wà láàrin gbogbo wa ká má jẹ́ kó dá wa lọ́wọ́ kọ́ fún ti Centenary tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí CNS at 100 pé ìjọ Kérúbù àti Séráfù ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù àti ẹ̀pọ́gọ́rùn-ún láàrin ọ̀tá láàrin ẹlẹ́gàn láàrin àwọn nínú bíní pẹ̀lú gbóhùn tá à ń là kọjá ní irú àkókò báyìí pípé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ àpé 100 ayọ̀ ńlá àti ìdùnnú ńlá ló jẹ́ fún wa lábẹ́ ìṣàkóso bó ti wá wó òǹkó rí àti ọmọ tó kọ́kọ́ bí àti ìtàn bí tẹ̀lé bàbá tó bí ọmọ 200 àti tó kọ́kọ́ bí gbogbo a gbọ́dọ̀ ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì ká fìfẹ́ wọn síra wa ká wà ní àlàáfíà ká wà nínú ìfẹ́ ní gbogbo àwọn ìgbèríko wa káàkiri ká jẹ́ kí ìfẹ́ ìṣọ̀kan àti àlàáfíà kó wa because tí ó bá ti sí ìṣọ̀kan àti àlàáfíà àwọn ọmọ àlè á máa gbórí jáde wọ́n máa gbórí jáde oríṣiríṣi àwọn ọmọ àlè ló máa jáde o nítorí gbogbo disadvantages ló máa mú àwọn ló máa mú àwọn loopholes àwọn orí ọ̀fẹ́ nǹkan búburú wá. ibẹ̀ náà máa gbà láti máa fi ṣe ohun tí ò tọ́ àti tí ò yẹ. a dúpẹ́ lọ bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ member of the conference board internal sacred order of the cherubim and seraphim mo ń sọ̀rọ̀ nípa bàbá wa senior superintendent apostle Michael Olúmúyìwá Adéyẹmí JP tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti pè sí orí ètò tòní adúpẹ́ lórúkọ Jésù wá láti dààmú kò ní ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nínú wa ojúrere Ọlọ́run alààyè yóò pa wá mọ́ Centenary yóò já sí ayọ̀ fún wa yóò já sí ìdùnnú fún wa yóò já sí ọlá fún wa ọkàn wa sì balẹ̀ lórúkọ ti Jésù Kristi ó fẹ́ mi. bàbá àjọ ilé ti yá ẹja máa relé títí ijọ́ mẹ́jọ tá a pàdé lórí àkọ́tún ètò àwọn Kérúbù ọ̀nẹ́fẹ̀ Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó fẹ́ mi ọmọ màmá Ṣẹ̀gòdògò ọmọ ògo tuntun káfíńrè àtayọ̀ pàdé níjọ́ mẹ́jọ. nítorí pé Ọlọ́run Kérúbù àti Séráfù wà láàyè síbẹ̀ Ọlọ́run Mósè Orímọládé tún wọn làṣẹ ajagunmọ káàdì ó ń ṣiṣẹ́ rẹ̀ kó padà lẹ́yìn ẹnikẹ́ni Ọlọ́run màmá Capt Abiodun Emmanuel náà ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú ẹ̀mí ó ń ṣe bẹbẹ láyé oníkálukú nítorí pé àwọn bàbá yìí wọn ò sin Ọlọ́run ẹ̀tàn o àwọn màmá yìí wọn ò sin Ọlọ́run èké o wọn ò fi bí ìbínú ìjà aṣọ wàhálà wọn fi dáhùn kóhun rú o wọn ń ṣe nínú ìṣọ̀kan wọn ń ṣe nínú ìṣọ̀kan àti nínú ìfẹ́ àti nínú ìrẹ́pọ̀ ní ẹgbẹ́ mímọ́ yìí fi wà ní títí di òní tàbí pé 100 ọdún jẹ́ kí n máa fèyí ṣe lọ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù on FM ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe ká ṣèfẹ́ Olúwa bí àwọn ará ìgbàanì lẹ́ẹ̀kan sí òun tó gbọ́ ti Mósè tó gbọ́ ti Èlíjà tó gbọ́ ti Jósẹ́fù tó gbọ́ ti Hébérù mẹ́ta nínú iná ìléru yóò sì ṣe kíni yóò sì gbọ́ tiwa shalom shalom. bí ìbùkún ayérayé ló jẹ́ ti.